Bùsáyọ̀ mi, olólùfẹ́ mi ọ̀wọ́n, jẹ́ kórúkọ rú ẹ̀ kó bu ayọ̀ ìdùnnú sínú ayé mi. Mo nífẹ̀ẹ́ Bùsáyọ̀, inú mi máa dùn, like I will be so happy tó bá lè ṣe ti tèmi. Just a yes. Àkànní àbí kí náà porúkọ ẹ̀ jọ nítorí Ọlọ́run ó ló fẹ́ fẹ́ mi mo ní mi ò fẹ́ ẹ jọ ṣó fẹ́ fi mí ṣoògùn owó ni ṣó fẹ́ lọ fi mí ṣoògùn owó ni anídodo ló fi ń fẹ́yàn ni mo ní mi ò ṣe. Bùsáyọ̀, mo nífẹ̀ẹ́ jọ. tó bá fọ́kàn mi mo lè gbégbá tí fún ẹ. Bùsáyọ̀, Bùsáyọ̀, Bùsáyọ̀. Bùsáyọ̀, Bùsáyọ̀, ṣé Àkànní kọ́ ló ń bẹ sọ̀rọ̀ tó ń bu tó ń pariwo mọ́ kétékété ń bẹ̀ yẹn tí mò ń gbọ́? Ìwọ ọmọdé yìí kí ló ń ṣorí ẹ̀ gan? Kí ló ń bẹ́lẹ̀dá ẹ̀rọ gan? Ṣé o ò fẹ́ fọkọ ni? Àbọ̀ ọmọ kékeré ló ń pera ẹni tó wọ́ ọmọ yẹn nílẹ̀ túrútú ojú dẹ̀ ń gbà mí tì. Bùsáyọ̀, kí ló ń ṣe ẹ̀? O ò dẹ̀ bára ẹ sọ̀rọ̀. Ṣé o ò wo gíláàsì ni? O ò ríra ẹ pé o ti gbó sílé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, o ti ń runlé. Àwọn ẹlòmíín wà gan wọn tí rẹ ni pè wọ́n. O tún wá jẹ́jà rẹ ni pè ẹ́ tó ń bá ẹ sọ̀rọ̀ ọmọ dáadọ́ ọmọ alálùbáríkà yẹn. Ó dẹ̀ nífẹ̀ẹ́, ó nífẹ̀ẹ́ bí ojú. Ó wá ń bá ẹ sọ̀rọ̀, ó dẹ̀ wọ́ ọmọ ọlọ́mọ, ó dẹ̀ bú, ó dẹ̀ wọ́ ńlẹ̀ túrútú, ó fẹ́ má lè kúrò lórí ìdúró tó wà. Kò dá o, kò dá, èmi ń sọ ti tèmi fún ẹ o. Ẹ wò màmí, ẹ bá sọ̀rọ̀ látẹ̀lé ìdọ̀lá. Nǹkan tí màá ṣe ni màá ṣe. Ṣé lákànní tẹ̀ ń wò yẹn mi ò lè fẹ́ torí mi ò nífẹ̀ẹ́. Ṣé dandan ni? Ó ní mi ò nífẹ̀ẹ́ Àkànní. Ẹ wò ó, tẹ́ bá mọ̀ pé mo ti sú yín nínú ilé yín, màá kúrò nínú ilé fún yín. Kẹ́jú abẹ̀bẹ̀ yín sókè báyìí nígbà ìgbà. Ibi pẹlẹbẹ tó fi lélẹ̀ yẹn náà ló sì máa fi lélẹ̀. Èmi ò ní gbà, mi ò lè fẹ́ Àkànní. Bùsáyọ̀, irọ́ ló pa. Ológin ní ìyá àgbà. Tara ẹ̀ là ń lọ fún tí ẹni mò ń sọ fún ẹ. Tọmọdé bá tó lọ́kọ á lọ́kọ, tọmọdé bá tó ládàá á ládàá. Bùsáyọ̀, ó ti tó, ó ti jù. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ó ti tó, ó ti jù. Àkànní dẹ̀ ló máa fẹ́, ó máa fẹ́ ọmọ yẹn bó fẹ́ kó gbó kọ̀. Ẹ wo ẹ ń ṣeré ni màá kúrò nínú ilé yìí fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, màá kúrò nínú ilé yín fún yín ni. Bùsáyọ̀, ẹ gbà mí. Bùsáyọ̀, abẹ́rẹ́ ọmọ yìí, èmi ni mò ń bẹ sọ̀rọ̀ tó ń kúrò níwájú mi. Èmi ni mò ń bẹ sọ̀rọ̀ tó ń kúrò tó olókè mi lẹ́yìn ọ̀run ni. Wọ́n ń tọ̀ ẹ́, wàá yàn ìyá mi, èmi ni mo bẹ sọ. Wàá yan ìyá mi, èmi ni mo bẹ sọ. Ó máa fẹ́ Àkànní. Bẹ́ẹ̀ ni, àìfẹ́ Àkànní ẹ̀ ìkòkò onígbómi kó gbẹ̀yìn kó tún gba sọ̀sọ̀ nú ẹ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fẹ́, èmi ni mo bí ẹ. O ò sì níyàn ìyá mi, o ò lókè mi lẹ́yìn ọ̀run. Abẹ́ ìwà àgbà mi ni Bùsáyọ̀ máa ti di nǹkan mọ́ mi lọ́wọ́.
to yourself. Kí ló ń sọ lẹ́nu tí ò dùn lẹ́nu ẹ̀? I told you initially pé old school mate ni èmi àti girl yìí now. Old school my foot. Jọ̀ọ́ ṣé èmi ò ní old school mate ni? Tí n bá ṣe bẹ́ẹ̀ fún ẹ ṣé wàá gbà? I know you not dare it. Gbọ́ bó ṣe sọ̀rọ̀, ó díẹ̀ èmi. Àbí? Torí pé kò sí nǹkan tí mo máa ṣe fún ẹ. Màá ṣe mẹ́wàá fún ẹ. Busayo, please, má sùn mí kan ara ògiri because tó bá try ẹ̀, máa lù ẹ̀ tẹ̀, máa lù ẹ̀ bẹ́ẹ̀, kò sí nǹkan tí babaláku bàbá ẹ̀ lè ṣe fún mi. Yes. Wàá nà mí. Máa lù ẹ̀. Ó rí pé ẹranko ni ẹ. Jọ̀ọ́ bó ló ti gbọ́ wípé ọkùnrin máa ń na obìnrin. Wàá nà mí. Wọn ò tí ì bí eré. Ẹranko ni ẹ tó bá fọwọ́ ẹ̀ kàn mí. Tó bá try ẹ̀. Ilẹ̀ máa ga jù ẹ lọ ni. See, let this be the first and the last time. If not, you are overstepping your boundary. Busayo, mo máa lù ẹ́. I mean it. Mo tún repeat ẹ̀. Mo máa lù ẹ́. Even mommy ẹ̀ gan, ojú wọn ò ní gbà. Rubbish. Try it! Kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi. Kí ló tiẹ̀ fẹ́ ṣe náà? Ó yá wá nà mí náà. Wá nà mí. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkìgbẹ́. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkìgbẹ́. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ọ̀rẹ́, báwo ni? Ọ̀rẹ́ mi. Ẹ pẹ̀lẹ́. Báwo ni? Ó pọ̀. Ó yá jókòó. Ṣó wà pa? Ó wà. Ẹ máa pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta. Báwo ni iṣẹ́? Òun fresh ọ̀rẹ́ mi lóró dẹ́rẹ́ tó kàn dúdú yìí. Ìyàwó rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Káàròdù àsùnjọ kí lára ilé fẹ́ mu. Kí ló ń ṣẹlẹ̀ gangan láàrin ìwà àtọkọ ẹ? Jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ló ń tèkì ẹ gangan láti fi bọ̀bọ̀ yìí sílẹ̀? Jọ̀ọ́ torí Ọlọ́run, tá bá ti rọ́kùnrin tó rìn dì àbí tó rí òpè tó ń ṣorí burúkú. Mo jẹ́rìí ara mi. Jọ̀ọ́ àárín yẹn ò yé mi mọ́ torí wọ́n ti ń pẹ́ jù lórí ọ̀rọ̀ yìí náà. Tó bá fẹ́ fọ bọ̀bọ̀ ilẹ̀ fílẹ̀ kó jẹ́ kókó ṣì ẹ̀ máa lọ ká jẹ mọ́ bí ta fẹ́ kọjú àdúrà sí ká mọ nǹkan tó kàn. Kí ló dé? Mo dé táìdé, ó tiẹ̀ sọ pé ọ̀rẹ́ o kí ló máa mú o? Mo ń bọ̀ láti inú òrìn. Kí ló dé? Ó kàn mú gbogbo ohun dáàbò mi. Wá, èmi ni mo lọ́kọ mi, èmi ni mo fẹ́. Èmi ni mo wá tí mo sọ fún ẹ pé ibẹ̀ ò dá kò wù mí. Jọ̀ọ́ tí n bá máa kúrò èmi ni mo mọ̀. Nǹkan tó yẹ kó bí mi ni pé báwo ni o dẹ̀ mú gbogbo ẹ̀ ó dáàbò mi. Ẹ̀wà yé mi lóde. Wàá ní sùúrù ni ṣó ti yẹ. Sórí ọmọkùnrin tó ń wò yìí mo ti try gbogbo possible best mi láti fi rí pé mo divorce irọ́ mi. Wọ́n ọgbọ́n tí àwọn ẹgbẹ́ ó dẹ̀ ń preach fún mi. Ó tẹ̀ ti sọ́nà. Ó ní alátiṣe ló mú àtiṣe àríwó ló lọ́kọ́ ẹ. Wà lára ayé mi o. Mo ti kọjá ayé mi ni àzì mo ti bẹ́ jù mo ti ṣe jura mi lọ àbí. Ó dẹ̀ mọ̀ pé jẹ́jẹ́ mi ni mo jókòó tó fi wá bá mi o. Anyway, kò sí Ọlọ́run máa ò ní láti sọ. Ẹ gbà mí. Ta ló lẹ́nu owó ìlọ́gí mú wá? Náà kò sí wàhálà má bọ̀. Wá mú tiẹ̀. Wá dá sí tilẹ̀ yìí. Wọ́n ọmọ kan máa ò rí. Ó ti yé alátiṣe ni ẹ́. Alátiṣe dẹ̀ ló máa ń mọ̀ àti ṣe ara ẹ̀. Ó ti yé èmi gan ti rí pé òun gbádùn bẹ́ẹ̀ kò sí wàhálà máa enjoy. Ó ò ní àmúmọ́ra kékeré báyìí ó ò ní. Nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé nǹkan tí màá ṣe ó wà nínú mi. Ó ní láti rush. So kò ní sùúrù. Àwọn tí wọ́n lẹ̀ wá sùúrù wà lẹ̀ bí yẹpẹ̀. Ẹ Ọlọ́run ọba. Kí ni ìwọlé bóyá kò fi tọ́ sí? Kí ló ṣe é láyé rí báyìí? Ó kí òun wọ abẹ́rẹ́ lásán, ó ní kò wọlé. Ọmọ nǹkan tó máa ṣe. Sórí abẹ́rẹ́ yẹn fi gún rẹ̀ lójú. Ọ̀rọ̀ ẹ ti wà bẹ̀. Ọ̀rọ̀ ẹ ti gbà yẹn báyìí. Kí ni wọ́n fẹ́ jẹ báyìí? Wá mi ò rí ṣe. Wá lọ ra mineral fọ́ rẹ̀. Ó ga ọ. Akànnì, mo ń bá ẹ sọ̀rọ̀ látàárọ̀ ó kàn mọtí lọ bíi pé èèyàn kan ló ń bá ẹ sọ̀rọ̀. Ṣó fẹ́ para ẹ̀ ni? Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Sọ fún mi, what's going on? Busayo.
Bùsáyọ̀ fẹ́ pa. So torí Bùsáyọ̀ ló ṣe fẹ́ para ẹ̀. Àkànní torí Bùsáyọ̀ ó wá ló pè ẹ́ kó kú. Owó tó bá kú obìnrin bíi 1000 wọ́n máa tọ̀ sórí ibi tó sìn ẹ́ sí. Ṣé torí obìnrin ló ṣe ń ṣe báyìí? Kí ló tí ì rí? Kí ló tí ì rí tó wá fẹ́ para ẹ̀ nítorí obìnrin? Àkànní sórí tóbìnrin kan bá kọ̀ ẹ́ sílẹ̀ obìnrin míì la máa fẹ́. Òun rò pé o lè rẹ́ lómi tó máa love ju Bùsáyọ̀ lọ àbí? Let me tell you, wàá rí obìnrin míì tó máa love times 10 ju Bùsáyọ̀ lọ. Má padà ìdànù nítorí obìnrin náà. Kí ló wá fẹ́ jẹ́ kí n ṣe báyìí? Kí ni mo fẹ́ kó ṣe? Very good, very good. Nǹkan tí mo fẹ́ kó ṣe ni pé sórí gbogbo ọtí tó ti mú yìí ó ti tó. Wàá wá lọ sùn, wàá ronú nǹkan 10 tọkùnrin 10 lè ṣe. Ronú ọpọlọ ẹ kó move on with life. Ṣó yẹ move on with your life. Jẹ́ ká yẹ wà okay. Sórí tó bá lówó lọ́wọ́ tó wà okay. Obìnrin máa yàbò ẹni. Don't drink again. Barman bíi ti báwo. Barman. O tún fẹ́ sọ pé kó mọ́tí wà bí. Tí barman bá mú ọtí débi tí bá fìgò fọ orí ẹ̀ kò ní mi kọ́. Ọkọ mi ṣàánú mi méjì báyìí lọ bí ilẹ̀kùn àdínkàn tí kò bá sí pinnu àti títà kí ló sì fún ọ ṣé ó níwà kan tó máa ń wù fún tó ń dùn ẹ́ jọ nítorí Ọlọ́run sórí ìfẹ́ tó ń wò Ọlọ́run ọba tó dáfẹ́ gan ó ti rí wa kó tó dá ìfẹ́ yẹn ìfẹ́ òun develop lẹ́ẹ̀kan díẹ̀ báyìí lèèyàn máa ń nífẹ̀ẹ́ ara èèyàn ìwọ náà wò ó ti gbó sínú ilé mi ìgbà mélòó lọmọ aráyé fi ń sọyàn lórúkọ tíyá àti bàbá ó sọyàn wọn máa pè mí lájẹ́ ìsíná máa níbi tí mo lọ tọ́jú bọ̀ ni ò jẹ́ kọ́ ọmọ mi fọ́kọ torí ẹ̀ náà ni mo fi fọwọ́ sí pé kò fẹ́ ọmọ dáadáa dẹ̀ ni ìwà wo ló wá ń wù fún ẹ tó yẹn tó wà nífẹ̀ẹ́ ẹ wò màmí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi kò wọ mí létí o mi ò gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ nǹkan tó wà nù tèmi tí mo fẹ́ ṣe òun mo ti sọ fún yẹn I want a divorce mo fẹ́ divorce. Divorce bẹ́ẹ̀ ni kò ń ṣe lójú ẹ̀mí mi o ò lè divorce bọ̀bọ̀ yìí divorce báwo ìyàwó oṣù mélòó ìgbà wo lẹ ṣe wedding tó fẹ́ divorce torí Ọlọ́run má sọ mí lórúkọ tọ́mọ aráyé títí ìyá mi àti bàbá mi ò sọ mí ṣàánú mi má sọ mí lórúkọ burúkú wọ́n á máa yín múlé lórí pé orí ọmọ tó ń ṣe tó filé pọ̀ tí tó ń fọ̀nà roka iná ló ti fọkọ ẹ̀ sílẹ̀ yẹn ṣò máa wá dálé mo sú sílé mi kò possible mi nígbà o máa nífẹ̀ẹ́ tó bá yá sùúrù ní pẹ̀lẹ́kùtù la fi ń pàmùkùrù pẹ̀lẹ́. mi ò nífẹ̀ẹ́ o ìfẹ́ kankan báyìí kò sí lọ́kàn mi kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí mo máa filẹ̀ kí n lè máa ṣayé mi tí bá filẹ̀ tó máa ráyè ṣe ilé ayé mi bó ṣe wù mí. lójú ẹ̀mí mi kọ́ ni wọ́n fẹ́ fi ọkọ ẹ sílẹ̀ kó wá máa ṣayé ẹ bó ṣe wù ẹ́ láéláé mi nígbà fún ẹ kò jọ má fọkàn sí o má ti ẹ̀rọ rárá kó fẹ́ fọkọ ẹ sílẹ̀ torí mi nígbà èmi ò fọwọ́ sí o mi ò ń ṣe ìyáàyà mi ìfọwọ́ sí gbogbo tó bá ń wù fún ẹ níwà tí ò tẹ́ lọ́rùn sọ fún mi máa pé ìwọ náà ṣàrí ọkọ ẹ ó mú mi bí ìyá ẹ ní ọmọ dáadáa máa bá a sọ̀rọ̀ tó dẹ̀ máa gbọ́ kó yá nísùúrù bí mo yẹn ń sọ fún ẹ yẹn o gbé pé o fẹ́ kọ́ sílẹ̀ yẹn gbé kúrò lọ́kàn ẹ̀ pátápátá mi ìfọwọ́ sí o ìyẹn mi ní kí n wá sọ fún ẹ mi ìfọwọ́ sí o jọ nítorí Ọlọ́run ṣàánú. ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́ ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Gbogbo ẹ̀ ti sú mi tí máa ní kò sú mi irọ́ ni mo pa everything ti sú mi. Kí ló ń fún un bẹ̀? tí ló ṣe fẹ́ pé ọkọ mi ní gut láti lọ sílé wa ó lọ fi ẹjọ́ mi sùn ni. Irú rọ́bìṣì òṣìwò nìyẹn ìgbà wo nìyẹn tí wàá bẹ̀rẹ̀? Kò yé mi. Kò yé ẹbí báwo kí ló fẹ́ ṣe báyìí? Ó lè sọ pé mọ̀ sórí nǹkan tó bá níyàn lára kó jẹ́yàn kó jẹ́ nípìn nínú ayé èèyàn tó bá ti níyàn lára téèyàn bá mú kúrò kò sí nǹkan tó fi ń ṣèyàn. Kò yé mi. Èwo ni kò yé ẹ ń bẹ̀? Àsìn tó bá mú kúrò lọ́nà kò bà àwẹ̀ jẹ́. Tí bá mú kúrò lọ́nà
No, me. Kí ló ṣẹlẹ̀? Wí pariwo kí nìkan náà? Bó lọ̀rọ̀ tí owó tí mo bọ́ sọ tẹ́lẹ̀. Bàbá yín send máa wọrí. Bó ṣe mọ̀ sọ̀rọ̀ bó ṣe mọ̀ sọ̀rọ̀ gbogbo kan tiẹ̀ tábà ti fi síbà ìbẹ̀ ló tọ́ sí lọ́ba ti dé ìjọba ti dọ́dọ̀ yín lọ́wọ́ ó ti tánu. Báwo ló ti tó wọ́n ti blọ́ọ̀kù tí a sọ̀rọ̀ ẹ̀ ó sì so ilé ìlú àpapọ̀ lójú kan lẹ́ẹ̀kan náà. Mo ti sọ máa dé bank kí n tó lè ṣe yẹn ẹ gba ilé náà. Ìwọ lọ bọ́ọ̀ bá ti délé kọ́ yanjú ẹ̀ lọ́wọ́ kan ni o káwọn pé gbogbo ẹ̀ ti yanjú ká gbogbo ẹ̀ kó ní ká yanjú ẹ̀ everything papọ̀ kí n má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tí ń fìtínà ẹ̀ tí ń sòsì kiri tí ń ṣe dáradára sọ̀rọ̀ mi yọ lé ní o lé ìdànù kò kú bọ̀ o tí màá rí kò wọ́n lómi obìnrin bọ̀ ń ta o tóbi nǹkan bá wà tí ó mọ̀ ní ọ lára tí ò ní jẹ́ tí ò ní gbọ́dọ̀ ṣe lẹ́nu tí a máa sòsì kiri lé ìdànù. Ẹ̀gbọ́n mi ó yẹ kẹ́ mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi ìfẹ́ yẹlé ni mo ní sí. Mo rò bí ìyàwó ìfẹ́ àwòkọ ni mo ní sí ni. Ẹ wo o ṣe nífẹ̀ẹ́ àwòkọ sí. Ẹ fi yẹn lẹ̀ tó bá ti ṣe gbogbo wèrè ẹ̀ tán ó ṣì ń padà bọ̀ ní yóò ní problem. Sọmọ ìgbádùn báyìí sọmọ tó ń ṣe báyìí ní sí. Ṣé mo ní tí mo bá ti pọ̀ lójú kò bá lójú o mo dání kò bọ̀ mi lójú o ní ààyè wèrè ṣé ń gbé níyàwó sọmọ nígbà tó ń sọ ṣe ní pípẹ́ mo send this out ni ìgbà lẹ́yìn náà ó ti yọ wọ́n mu ẹ̀ tí ì lọ jìnnà there is voice ẹ̀ dànù. Kò ń ṣe divorce la máa ń pè. Ìwọ ló máa tẹ́ bẹ́ẹ̀. Ìgbà tá a máa ní pé ẹ má bínú ló fẹ́ sọ̀rọ̀. Ó gbọ́dọ̀ lọ sukùl ìwé yẹn náà ló fẹ́ dorí yín. Tẹ́ bá ti kàwé ìwé díẹ̀ báyìí ẹ mọ̀ sòsì ní tẹ́sí tọ̀ ọ̀gbọ́n ní ogun báyìí ẹ mọ̀ sòsì ẹ mọ̀ síra dáadáa. Wọ́n bí tó bá jẹ́ pé àti ṣèyí lóúnjẹ lára tó mọ̀ bí ó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó yẹ ni ó ti jẹ̀fọ́. Àpẹẹrẹ pé ó ti jẹ̀fọ́ ti fara hàn sí ọ. Èmi mọ̀ bí tí mo lè mú ọ lọ. Tàbí kò tiẹ̀ mọ́ tẹ̀lé mi rárá. Mo kàn sẹ́ẹ̀dì 30,000. Ara àgbálẹ̀ ni wọ́n parí iṣẹ́ sí báyìí. Wọ́n sì sọkùn mọ́ndì. Èmi ọkọ̀ gbélé lọ 30,000 péré ni ìwọ kàn sẹ́ndì 30,000 kọ́ parí sára àgbálẹ̀ wọ́n wàá sokùn mọ́ ìdígbálẹ̀ wọn èyí sì rọra fún ọ abẹ́ sí ti ọkọ̀ ló ń fi sí bá ti délé òrìn jó sílé ó sì lọ fi kọ́ bí ẹnu ọ̀nà ní báyìí tí àwọn ẹ̀ bá ti dé báyìí tó ti tẹ́rí wọlé báyìí àjà tó kàn tàgbá rẹ̀ ní kámárì ọ̀rọ̀ tí ọ̀tọ̀ rẹ̀ lọ́dọ̀ wà lẹ́nu láàrẹ̀ méjèèjì ó lè jọ pé ó lè wọ́n sùsùsù máa gbé òbí báwo lè ṣe tẹmakílìsì orí búrọ́ọ̀sì o ló kó 44 látẹ̀yìn ọrùn ni ọkọ̀ fẹ́ gún fíríjì báyìí. Ok èwo lẹ fẹ́ ń bẹ̀ ṣé 100,000 ni àbí 30,000 tẹ́ fẹ́ fi ṣoògùn. Ṣé nítorí ilé ayé ẹ̀mí àbúrò ọmọ yóò pé máa gbà mí ẹ̀gbọ́n mi. Tí o gbọ́dọ̀ yọ ọ̀rọ̀ yìí sọ ni mò ń sọ sí gbàgbà kárí kí gbogbo ayé lè máa gbọ́ ni ṣé ó ní bàtà yẹ bá ta ni. Mo ti sọ fún yín kẹ́yẹ́ máa tọ́jú bẹ̀ lónà ìkànnì méjèèjì lẹ máa mú 100,000 àbí kí n yẹra send 30,000 kẹ́ ṣoògùn ìkànnì ẹ̀yìn. Máa send 100,000. 100,000. Send 100,000. No, ẹ jẹ́ send 30,000. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni owó tí mo fẹ́ fi káfíléyàwó ẹ̀dẹ̀ àrùn ní 30,000. 100,000 ọ̀tọ̀ nínú ó lè tí mo fẹ́ fi yìí sí. Mo bẹ yín iṣẹ́. Láìfún ẹni mò ń dùn ọmọ yìí. Láìfún mò ń dùn kò sí tírẹ́sì sí oríire kankan lára ìyàwó ẹ̀ tó ń fẹ́ yìí. Ẹgbọ́n mi máa send 30,000 sí nǹkan tó bá ń wù kẹ́ fi ṣe ti gbọ́. Tí bá ti délé kẹ́ pè mí kan lọ́mọ lé. Ọmọ kò lè lásídẹ̀ǹtì ló ṣe lẹ̀. Irọ́ lẹ pa. Ọkọ̀ yẹn ò ní sí bébí ṣe jẹ́ tẹ́lẹ̀. Báwo ilé bá pè yìí. Má pè mí o bó o sórí má wọ̀rì sọtúbọ̀ kó tó sọ pé ọ̀ya wèrè mọ́ mi lọ́wọ́ èmi gán di wèrè mọ́ ẹ lọ́rùn ogún àti ìyàwó wèrè tó fẹ́ ẹ níjọ fara rẹ lo láìfù níwò ló burúkú. Èmi tí mo ní gan-an kò wúlò fún aláìní ará Galatia. Bùsáyọ̀, kí ni mí ní gbogbo rubbish tó bá mi perform yẹn náà? Tell me.
Rubbish. I went out since morning, mo dé. Abófìfo ni mo bá ń bí báyìí. Jọ. Ṣé kò ṣe pé orí ẹ ti ń lọ? Ọjọ́ wo ni mo ti dáná fún ẹ nínú ilé ìgbẹ̀yìn? Don't expect pé kó délé kó bá oúnjẹ. Sọ fún mi, ọjọ́ wo ló ti jẹun nínú ilé ìgbẹ̀yìn? Bùsáyọ̀, ṣé mi ló ń bá sọ̀rọ̀ yẹn? Ẹnì kejì ẹ̀. Ṣorí ń pé gbogbo nǹkan tó ń sọ kò lọ́pọlọ. I am your man. I am your husband. Mo fẹ́, mo gbé ẹ sílé yìí ni. Look, you can't just sit down kó máa fẹ́ bí ọba àdùn kó máa jẹ oúnjẹ mi. The last time I check, mo fún ẹ lówó now. Food stuff wà nílé. I stocked the kitchen for you. So kí ló wá take ẹ? Pẹ̀lẹ́, bàbá olówó, ìwọ stock inú ilé. Jọ, èló ló fún mi? Èló gọ́gọ́ ló fún mi? Iye tí àwọn ẹgbẹ́ ń fún ìyàwó wọn ló fún mi. Owó tí ò ra anything. Ṣé ara ìwọ ọmọkùnrin? Bùsáyọ̀, gbọ́ nǹkan, àníporí ẹ ti dàrú sẹ́. Ṣé o ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́? Mo máa jáde láàárọ̀, máa ṣiṣẹ́ lọ́sàn-án, máa jáde lálẹ́, máa ṣe everything, máa kó wá fún ẹ, wá jókòó tún sọ fún mi pé you are telling me trash. Ṣé o ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́? Àbí o rántí ìgbà tí mo fẹ́ ẹ ni? O máa ní kankan. Ṣé ilé àpàtà tó ń gbé yẹn mo wá gbé ẹ wá sí bíbáyìí? You are telling me rubbish. This is my house and I want you right now to go into that kitchen and prepare my dinner. If not. Orí ẹ ti dàrú. Orí ẹ ó ti dàrú fún statement tó sọ yẹn. O ò rí mi pé ilé àlàpà ni mò ń gbé kó tó wá bá mi. Abẹ́mi ni mo wá bá ẹ ni. Ó yá wèrè ni. Jọ ibo ló gbé mi wá gangan ná? Ilé tó gbé mi wá dà? Orí ẹ ti dàrú. Ṣé ìyá tó bí ẹ lọ́mọ wọ́n kọ́rù ilé yìí ni? Ọ̀dẹ̀ ni dá fún ẹ. Màá forí ṣẹ́ láyé again. Orí ẹ dàrú ni. Ó ṣe máa dárúkọ ìyá mi. Mo pé ìyá mi wá fẹ́ ẹ ni. Jọ láti ọjọ́ tèmi àti ẹ ti ń sọ̀rọ̀. Mo ti ever dárúkọ àwọn òbí ẹ rí. Nílé ayé ẹ tó bá tún mention àwọn òbí mi. Màá ṣẹ́rí mọ́ láyé again. Now. Irú nonsense wo nìyẹn? Listen, gbogbo rubbish tó ń bá mi perform yẹn, I am not in the mood. What I need right now, I am going in kí n tó jáde. Mo gbọ́dọ̀ rí oúnjẹ mi bíbá. If not, Bùsáyọ̀, if not, ilé á ga jù ẹ lọ. Ó lókun. Kò sí kankan tó fẹ́ ṣe. Kò sí kankan tó fẹ́ ṣe. Àwọn ẹgbẹ́ ọ̀kọ̀ọ̀kan tó ṣe fúnyàwó wọn, kí ló ṣe fún mi náà? I'm tired of you. Ó tètè sú mi. Kí ló fẹ́ ṣe gan-an? Kí ló fẹ́ ṣe náà? Kí ló fẹ́ ṣe fún mi? Kò sí kankan tó máa jẹ. Kò fẹ́ràn. Ilé òṣì lọ́dà. Kò sí ẹni tí ìyọ́mọ̀ máa ṣàtàkùn. Èlò tó kù. Ṣé náà ẹgbẹ́ fún mi ló fún mi? Ọ̀jẹ̀ mi ò láwọn ẹgbẹ́ tó fún mi. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkìgbẹ́. Mami, Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. ọ̀rọ̀ akọni ti sú mi mú sọ fún mi. Ọmọbìnrin sọ̀wánú Ọlọ́run lórí ọkọ. Beauty without character is emptiness. Ọmọbìnrin sọ̀wánú Ọlọ́run lórí ọkọ. Mi ò ṣe mọ́. Mi ò ṣe mọ́. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín o. Ẹ wò, mo ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan. Ó dẹ̀ ti gbà mí láwọn àmọ̀ràn kan. Mo kàn ní kí n wá fi tó yín létí ni. Màámi, mo nídìí májèlé. Mi ò gbọ́ ẹ. Bùsáyọ̀, onídìí kí ni? Ìran mi ò máa pààyàn rí. Màá ṣàánú mi. Májèlé, ó dẹ̀ lè lanu ẹ lágbárí kó sọ̀rọ̀ májèlé. Kí lọmọkùnrin yìí ṣe fún ẹ? Ṣé bẹ́yìn kọ́ lẹ wà ń bẹ̀? Èmi ni mo wà ń bẹ̀. Èmi ni mo dẹ̀ mọ nǹkan tójú mi ń rí. Kò sí wàhálà. Èmi kàn ní kí n wá sọ fún yín. Kò ń ṣe dandan ni kẹ́ bá mi wá solution sí. Mo náà rẹ̀. Ó máa mú mi jáde. Ó ti náà máa mú mi jáde. A dẹ̀ máa lọ. So mo kàn ní kí n wá sọ fún yín ni o. Gbọ́ dúró. Olóòsọ fọ́ rẹ̀. Ṣé òun gbọ́n sí ni àbó òun gọ̀ sí? O fẹ́ ṣe nǹkan àṣírí. O wá májèlé. O wá lọ fi ń tó ẹ̀ létí.
ṣé tọ́rẹ́ ẹ̀ bá mú ẹ jáde tó rí májèlé ọ̀hún gbà tó wá lò tó pa ọkọ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó o bá sọ̀rọ̀ àṣírí tó mú ẹ lọ lè gba májèlé òun náà ló máa tún àṣírí ẹ̀ sí. lè sọ mo jẹ́rìí ẹ̀ kò lè sọ. ọmọ ìyá ẹ ni ó dà mo ti gbọ́ ṣé májèlé ló fẹ́ nǹkan kékeré nìyẹn kí ló dùn bí oògùn bà májèlé ò lè ṣe bó fẹ́ pa ni tó bá dẹ̀ ti pa kí wọ́n mọ̀ sáyé tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ má wọrí màá bẹ owó májèlé màá bẹ wá májèlé nígbà tí ẹ bá ètò dèdè wòye ọ̀la màá mú kàn ẹ́ lára nílé. ṣé kíákíá bẹ́ẹ̀ yẹn. máa jẹ ogun ka òwọ̀n ogun ka òwọ̀n ogun dáadáa ni mo ń lé díẹ̀ láti rí àmọ́ ogun kà lọ́wọ́ kan ni kò sí wàhálà májèlé ló kéré jù mo ti mú dọ́dọ̀ ẹ̀ tán bó bá ti bá dìde níbí báyìí sí mo ti wá májèlé lọ mo ti wá láwárí. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́. tó bá mú kúrò lọ́nà kò bà àwẹ̀ jẹ́ tí bá mú kúrò lọ́nà ọ̀nà ọ̀rẹ́ mi ọmọbìnrin sọ̀wọ́nù olóhùn lórí ọkọ. Beauty without character is emptiness. Ìwà lẹ́wà, ìwà lẹ́dẹ́, ìwà lẹ́wà, ìwà. Ìwà lẹ́wà, ìwà lẹ́dẹ́, ìwà lẹ́wà, ìwà. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́. májèlé nípa ọkọ rẹ̀ tó lọ fẹ́ pa sórí tó bá ti dáná tán wọ́n wà mọ̀ díẹ̀ ní wọ́n mọ̀ fi sí ọbẹ̀ rẹ̀ báyìí tó bá ti wọ́n sí ọbẹ̀ rẹ̀ báyìí díẹ̀ ní kò rọra mọ̀ bù sí torí pé kọ́ má bàa fura sí ọ tó bá kú pé wọ́n lè pa ṣùgbọ́n díẹ̀ ni wọ́n mọ̀ bù sí o tó bá wá ti bù sí tán wọ́n lè lè fọwọ́ títí ẹnu láti mọ́ fọwọ́ rẹ̀ jẹun ọgbọ́n mi àbọ̀ dáhùn. Màámi ẹ ṣe gan mo dúpẹ́ kí wàá ló dé tí wọ́n sọ wípé kí n máa pa díẹ̀ Màámi ẹ jẹ́ ìdá gbogbo ẹ̀ sílẹ̀ kan kó kú lẹ́ẹ̀kan náà ni. agbẹ́dọ̀ àìṣe bẹ́ẹ̀ wo ikú díẹ̀ náà ṣe ní furasí ẹ bẹ́ẹ̀ ni kò ní kú fọláǹdé tí bá ti ń ṣe báwọn nígbà bá yá ní ìbá kú lẹ́ẹ̀kan gbọ́n àwa ní furasí dákun torí ọlọ́run mọ́ bù sí lẹ́ẹ̀kan o díẹ̀ ni o kọ̀kọ̀ lè jàpá mi wá níbi sí gbangba o wọn kò bá o ẹ ṣe máa ní kí n sáré wá fún ọ ìsàwọ́ ló kù sí díẹ̀ ni o kù sí o ọba tí kò bá dé dábọ̀. Kò sí bó ṣe lè bó tó. ọmọbìnrin ọ̀rẹ́ mi kú jòkó wo sórí woman tó ní aṣọ yìí wèrè àtàtà ni tó bá dé bíbà ẹ̀ sí wàá mú wa tì mo dẹ̀ ti fẹ́ ṣe tọ́nà mo kàn fẹ́ bá yọ àpò sí ni ó ti yé nǹkan tó ṣe. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi oníkàràmù àbí o bẹ́ẹ̀ ni tiẹ̀ tó bá ti ṣiṣẹ́ báyìí
Àìdí iṣẹ́ ni láti mọ ẹni lọ́lẹ̀. Ilé ìtinú mi kàn ń dùn yìí. Ó yá já mi sí jẹ́ ń gbọ́ ẹ̀. Orí bínú mi ṣe ń dùn ni. Èmi náà ń wò bẹ́ẹ̀. Guess. Guess. O fẹ́ travel out. Ó mọ̀ pé mi ò good at guess. Ṣé ọkọ tó kù tí mo fẹ́ sọ ìwà fẹ́ lè gé mi jẹ. Kí ni? Bóyá o ti lóyún fún brọ́dà mi. Gbẹ́nu sọ̀rọ̀ òde. Lóyún tó fẹ́ jí. Ọmọ tí ń àṣìbù èmù mi o. Sọ́pọ̀ náà. Ó ti ń. Ó yá. Mo ti pa díẹ̀. Ó ṣe ó ti ń ṣe nǹkan tó lọ́wọ́ ó ṣe láàárín. Kò bọ́ sígbà tí mo ní ọtí nínú ṣọ́ọ̀bù ó bà ní kò bàjẹ́ sórí nǹkan tó tẹ̀ wọ́n kọ́ fún mi jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àánú wúmà tó laṣọ ìdá ẹ̀ ṣe mí bọ̀ a máa yanjú tiẹ̀ létà. Máa gbé ẹ jáde ń sìn wàá lọ jayé sí mi náà tó bá ń gbọ́ all bills on me. Ṣáà má pa mí. Ṣé o mọ̀ pé mi ò mọ sí mi? O ò lè kú ọ̀rẹ́. Ẹni tó fẹ́ kú ló máa kú. Ọ̀rẹ́ mi jàdá ní láti lọ sí. Àwọn ọmọ ìgbà. Bí àwọn àyíjẹ́ kàtẹ́. Kò sí bó ṣe lè bó tó. 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 Ṣe kẹ̀kẹ́ ó kà mí láyà títí ìlú kékeré kan wà wọn ò lọ́rọ̀ jẹ bẹ́ẹ̀ ni wọ́n ò láwọn ò ṣàgbé arábìnrin kan wà níbẹ̀ ká jíṣẹ́ fún kó máa bí ọ̀nà báwo ni kí ló ṣe yé ló jẹ ní sùúrù kí ló jẹ yé. Ní sùúrù yẹ ọkọ ẹ gbà mí ọkọ ni sọ̀rọ̀ náà ọkọ ni yẹ ọ̀daràn wọ́n ní máa pẹ́ ẹ gbà mí ọkọ ni yẹ ọkọ sọ̀rọ̀ náà dání mo fẹ́ pè fún mi dá ẹ gbà mí dání mo fẹ́ pè yẹ mi ìmọ̀ ọkọ tí màá ṣe mọ́. Ọkọ ní sọ̀rọ̀ náà ọ̀dẹ wojú mi torí Ọlọ́run wojú mi mo ò ní bẹ ìjà mọ́ torí Ọlọ́run jọ. Ọkọ ní. Ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkì gbẹ́. Òní máa nà yín pátán yányán ni mẹ́jọ mo. Lóṣùrò sórí gbogbo táàtà bá ti tayò máa fi sẹ́ẹ̀sì sí pé èsì ní ọgbọ́n ṣùgbọ́n I'm not your mate. Olóòrà rẹ̀ ó ti rí 6-2 mọ́dà yìí ìlú ọ̀dẹ́ ń gbé kídìní ẹ̀ yóò lù kò fòfòfò. Yà play lọ. Ẹ má sojú owó ẹ má sojú ibi tó yẹ kó wà náà nù. Ibi tó yẹ kó wà kọ̀ orí ìbàjẹ́ 6 ni yà play lọ. Ẹ dúró 6 wọn alẹ́ dá o. Mi ò ní jáde 6 lẹ́yìn. Mẹ́ta lẹ kà ń bí mi lè gbà. Mo ṣe mistake. Ibi tó yẹ kó wà ní. Ẹ máa so ìwé ojú wo ni. Yà play lọ. Ìyà jẹ mí lónìí. Àtúnlélẹ̀ nísùrù. Hello?
kí ló ṣẹlẹ̀ ta ni kí ló ṣe ẹ gbé lọ sọ́sibítù sọ ní fífà ni ṣé bẹ́ẹ̀ ni àti ẹ̀rí sọ̀rọ̀ ń jẹta ẹ ti àwọn ọmọ malaria yìí wọn ò ní ìfọ́fù èèyàn ibo lẹ wá wà báyìí ibo lẹ wà báyìí ni mo béèrè ibo lẹ wà ẹ ti gbà lọ́sibítù kára náà ni wọ́n ti yanjú màálù lára èèyàn bá yá ọsibítù náà ni wọ́n gbé lọ ọlọ́run fún lálàáfíà èyí tí lè rí àwọn ọmọ ya ń yọjú sí o ṣé bẹ́ẹ̀ láti wà lọ́sibítù ẹni ọmọ fún lómi kọ́ká bẹ́rẹ̀ bù ọba síkì kò síkì nígbà mo ní pé kọ́ra kọ́rọ́ pé fún mi o bó ṣe yánnufì lélẹ̀ máa gbé ìwọ náà níwọ̀ yìí náà orí mi lọ́ba mu. ẹ sáà ní sùúrù kò sí sùúrù kankan tí mo fẹ́ ní fún. ẹ mọ̀ pé tá a bá kú àjẹran tó ju erin lọ. ta ló jẹran tó jẹrin lọ àwọn ẹbí yín ni wọ́n mọ̀ jẹran tó jẹrin lọ nígbà mo ti jẹ màlúùdè tí mo jẹran tó jẹrin ilé jẹrin tán sọ́ọ̀ mi yọ ilé jẹrin tán ẹ jọba kú kó kú dànù. bọ̀ ẹ fi sùúrù sí i. sọ́ọ̀ mi yọ. ẹ fi sùúrù sí i. kò jù bẹ́ẹ̀ lọ. ó pè é nísìnyí tá a bá ra ilé ìtàn àṣeyà ni máa ṣe é mọ́. irú àwọn ọmọ kan tá ń gbé dìkẹ́ àdúgbò gan láàmú kó wájú kó sẹ́yìn táwọn dìkẹ́ àdúgbò. àwọn onífíìmù kan bẹ ládùúgbò wájú ní ìtàn láwọn wá sí fíìmù kan bẹ ẹnu wọn tó ń ṣe mékọ ọ̀rọ̀ lòun ṣe mékọ ń kun ojú wọn báyìí. tẹ bá rí ìdí ọmọ yìí bó ṣe pọ̀ tó a bá gbé yòó sí táyà wájú mọ́tò lè dùn á sì tún fẹ́. ìdí òun wà ń sọ kí. ìdí òun ló jẹ wá lógún ẹja máa wọ́n kí bẹ́ẹ̀. tá a bá tira kó pé ìdí láàmú fi kó. àwọn fi kó jà gbéró. dìde. à ń sọ̀rọ̀ ni. dìde máa lọ. mo ti da 6-4 lẹ́ẹ̀kan. máa lọ. orí ẹ̀ bù. ara kóró pé wọ́n mọ̀ fi pìlì àwọn onídìí ńlá láti ṣe fíìmù kí n tẹ̀mí pẹ̀lú orí ẹ̀ dàrú. ẹni tó lè fowó aláǹdágún ọ̀rọ̀ ọgbẹ́ ìbùdáǹfẹ̀ ya abáta ata ló jẹ̀fà lẹ́gùn. kìnìún mọ́mọ́dá lára ayé bẹ̀rù ayé ní kìnìún máa ń bọ̀ mọ́ sọ́mọ ìbálòpọ̀ ìdàlú yàrá kìnìún mọ́mọ́dá lára ayé bẹ̀rù ayé ní kìnìún máa ń bọ̀ mọ́ bàbá ọkọ mi sọ́mọ ìbálòpọ̀ ìdàlú bàbá ọkọ mi ẹ káàárọ̀ sà. káàbọ̀ bọ̀kù ẹ̀ káàbọ̀ bọ̀kù ẹ̀ náà ṣé o wà á fìlẹ̀ sá kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ni problem torí sọ̀rọ̀ pé mo ti sọ pé kíkálukú di family ara wọn mú sọ̀rọ̀ pé kíkálukú di káwọn di family yìí mú káwọn náà di family ara wọn ibi tó bá wà ní ti tó gẹ̀ o ibi tó bá wà ní ó ti tó gẹ̀ kí ló ṣẹlẹ̀ tó ti kú. kò kú torí ẹ̀ náà ni mo ṣe wá báyìí ẹjọ́ ẹgbà wá. ìgbà wo ló máa kú. ẹ má jẹ́ kọ́kọ́ mi kú ẹjọ́ torí Ọlọ́run. ṣé bí wọn ló fẹ́ pa fúnra rẹ̀ ìṣẹ́bí náà you dey kill your husband by yourself. bàbá ọkọ mi. àbí who kill your husband. báwo mo ṣe máa pa. you roll something inside your food for your husband is dey chop is dead. ó fẹ́ pa á. ẹ bẹ̀rù Ọlọ́run. kéde ká yẹ lọ. ẹ bẹ̀rù Ọlọ́run mi ò mọ nǹkan kan pa ẹ. ìwọ tó bẹ̀rù sùn. èmi ní kébẹ̀ ó láyà sá sórí ẹ̀kọ́ sá. sọ pé mo ṣe wáyé it's an opportunity to me to kill you. I will see the truth. ó yẹ bí lọ́wọ́ ẹ̀. kí ni problem ẹ̀ pẹ̀lú mi. mo ṣe wáyé mo ti wọ ẹni ti pẹ́ mo ti ń fẹ́ ti pẹ́ mo ti ń fẹ́ ó ṣe ìyàwó olóríire o ó ṣe ìyàwó olóríire lọ́dọ̀ kan àṣìfẹ́ ni o tó bá gbọ́ fẹ́ gbọ́ o nígbà tí àbúrò mi fẹ́ ra máa wá fún mi kí ló sọ fún mi ṣé mi náà yóò ṣe obstacle èmi tó takù mi. fún ìmọ̀ kankan pẹ̀ ní kò mo ní kó má ra máa wá fún yín o. ta ló sọ bẹ́ẹ̀. èmi kọ́. na you husband kọ́lẹ́jọ́ ṣe tọ́ni àjẹrì pé tọ́kọ ẹ bá fẹ́ náwó jáde is joint account dem dey use àbí account kan ló fẹ́ lọ. mo nífẹ̀ẹ́ ọkọ mi náà dẹ̀ nífẹ̀ẹ́ mi ṣé mo nífẹ̀ẹ́ ọkọ mi ò lè pa ọkọ mi. ṣé mo wá dàrú irun tó fi ní kó mara máa wá fún mi tó gbogbo tì mí so ọkọ ẹ ti síkì
òun wà ló ń parí ẹ̀ díẹ̀ àṣírí tuntun. ẹjọ́ náà kọ́kọ́ mi kú ẹjọ́ ẹ ṣàánú wa. kí ló fẹ́ kí n ṣe sí. ẹ bá wa jẹ ewé tẹ̀ ń ja iná ní bóyá rẹ̀ máa yá. ọba kọ̀m̀pìtì ẹ̀ ni ṣé kò ṣe wé kò ṣe gbò kò ṣe wé kò ṣe gbò orí àbúrò ọ̀hún ẹ̀ ó stupid kí n bẹ̀ jẹ wé kí n bẹ̀ jẹ gbò ìgbà tẹ́jọ́ ń jẹ tọ́kì tọ́tí àìsí sínú kìíní tí àwọn tọ́kì tó lè fa àtàzà tẹ́jọ́ ń jẹ ó mọ̀ ń gbà ẹ̀ àbúrò yẹn fẹ́ dàrú lọ́wọ́ ẹ̀ wọ́n bí tọ́ ọba fẹ́ gba ìpè burúkú ní ẹnu mi kó o kú òṣì orí burúkú kó o kó kúrò wájú mi bíbá tọ́ bá kú sọ̀rọ̀ gbóhùn ní grace winner wa sọ̀rọ̀ gbóhùn the best of grace winner in my family tọ́ bá kú tí àbúrò mi bá ti lè kú tí ẹbí yín láti òkè délé tí ọba ti kú tán come bastard àkúrò àmà gbọ́ inú ẹbí mi straight bí wọ́n ti tọ́ fún ẹnìyẹn ìjọ bí mo fẹ́ wọ̀ yìí sọ́fẹ́ ọmọ kì í dáhùn síra mi lẹ́yìn sọ́fẹ́ kì í dáhùn síra mi lẹ́yìn kí n bá gbé ọsẹ pé ìwé ọgbọ́n lórí kọ́ tí ó tàrí àánú wọ́n gbé ọsẹ pé kọ́ má dà fún ọ. àmọ́ báyìí náà sọ òyìnbó oníburúkú lọ́mọ máa sọ ẹ̀mẹ̀ mi tún ní àmì ẹ̀wá ẹ̀fín bọ̀dá mi ẹ má dà sí o òun lè sọ̀rọ̀ mọ́. Ọlọ́run jọ ẹ̀mí mú ọkọ mi lára dá ẹ̀mí fún lálàáfíà Ọlọ́run lọ́jọ́ má jẹ́ kọ́kọ́ mi kú nọ́ọ̀sì Ọlọ́run má jẹ́ kọ́kọ́ mi kú mi fẹ́ ṣe báyìí. ẹ rọra ẹ dákun ẹ pẹ̀lẹ́ ẹ sì kú lù yìí ẹ sì kú tọ́jú gbogbo àwọn èèyàn àwọn èèyàn máa sì kiri àwọn èèyàn máa sì kiri tàwa ọlọ́run gbogbo wa sí ẹ dákun kábàlẹ́ ẹ mọ̀ náà kú sí. ìwà ọmọ ló mọ̀ ṣòkì gbẹ́. Bàbá ẹ wo ọkọ mi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ kí ló dé náà ẹ̀wọ̀n kọ́ndíṣọ̀ ẹ̀kọ́ wà pítíkà ni ọ dókítà dé wà lójúṣẹ́ wọ́n ní kò sí kankan tó máa ṣe ọkọ mi lágbára Ọlọ́run tó kọ́ ní. gbogbo àwọn ọmọ ogun náà ni wọ́n wà lójúṣẹ́ gbogbo àwọn ọmọ ogun ọ̀run gbogbo kí ló àtọ́ kí ló sọ gbẹ̀gbẹ̀ náà sórí ọ̀pẹ́ sá mo ní èèwọ̀ ni general room tí wọ́n bá kiri níbi tó dead bodies àbí bí kò níbi tó bá ṣẹ́dé lára ẹ̀ kó tó gbẹ̀mí mi àbí kí ni problem rẹ̀ ayé are you alright? Sir, I'm done, sir. Don't chat in hospital, please. There are a lot of patients here, sir. The time I claim this word, I ask you where my junior brother, where is that to inside the fact my junior brother inside the where is it? Ẹ wo bàbá wọn ní hospital lẹ wá kẹ́ má pariwo mọ́ kí ló dé? Are you alright? Sir, ẹ má pariwo, sir. Má pe doctor sí mi, sir. You come? Okay, send my doctor to me. I'll face your doctor. Should I call the doctor first? Hey, what do you mean I help people to call in for me? Mo fẹ́ ward, the general ward, tó ẹ̀ bí mo fẹ́ rí. Doctor gbẹ̀gbẹ̀, mo fẹ́ rí. Sọ ọ̀pọ̀lọpọ̀ kúrò kúrò yìí. Kò sí bó ṣe lè bó tó. Lójú má jẹ́ kọ́kọ́ mi kúrò.
Kí ni mo ṣe yìí? Omi. Mo ti fojú sunkún ọkọ. Lọ dáríjì. Lọ́jọ́ ṣe kára ọkọ mi yá. Ẹ̀rọ dáríjì mi. Òní kú lórúkọ Jésù. Òní kú ikú kíkú kan bí kò ṣe yẹ. Olùwàjì fún ara mi ṣe ra mi. Ilé ìgbé má jẹ́ kókó mi wí. Ìmọ̀ yẹn kókó mi kú. Ṣé mi fún ara mi ṣe ra mi? Ìwà tó tán, gbogbo mo fẹ́ dojú mo fẹ́ dọ́là, gbogbo ẹ̀ náà lélẹ̀ owó àbájẹ́ mo fẹ́ ìṣòro. Ẹ̀bùn ẹni sùúrù ẹ fọṣọ bọ́kọ mi lójú ni. Calm down. Ẹ bá sọ fún mi kí n calm down, ẹ bá mi ṣí. Calm down. Ẹ wo inú mi ti ń ru bí ṣe sọ fún mi pé kí n calm down, ẹ bá mi ṣí aṣọ ojú ẹ̀. Ó yá mo ti calm down, ẹ kàn ṣí. Ẹ ṣí. Ẹ jẹ́ ká lọ sí reception. Màá tẹ ìdànù o, màá fọ́ orí létí o, màá fọ́ orí létí. Ẹ ṣí aṣọ lójú ọkọ mi. Ẹ ṣí aṣọ lójú ọkọ mi. Jésù ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. Ọlọ́run má jẹ́ fojú sunkún ọkọ o. Ọlọ́run má jẹ́ kọ́kọ́ mi kú. Ọlọ́run má jẹ́ kọ́kọ́ mi kú. Ò ní kú lórúkọ Jésù. Ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. Ọlọ́run ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ fojú sunkún ọkọ. 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 Ọlọ́run ṣàánú mi Ọlọ́run. Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi. Ò ní kú lórúkọ Jésù. Àkànní bàbá mi wọ́n ní màá bẹ̀ kó má bínú kó ṣàfọwọ́ ìwọ ọmọ lásán ìkejì ajá ìwúrà dára dá ẹ ìwọ fẹ́ pọ̀pọ̀ ẹ ìwọ ọ̀hún náà dà arọ́jú jẹ̀ pọ̀ ọ̀gbun tó ń dàpọ̀ ẹ̀ kiri ó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. Àkànní ìwọ ni màá bẹ̀ kó fọwọ́ ní kó má bínú èmi ni mo ṣẹ̀ ẹ́ kó fi gbogbo ẹ̀yà mi ìwọ ọmọ lásán ìkejì ajá ẹ ọmọ ẹni ò bá jọ ní àbáyọ ìwọ wá rò ká ní èmi ya amukun mẹ́kọ̀ọ́ bíi ti tiẹ̀ wo ní tí mo wá fún ọ lọ́jọ́ kìíní àná kò ń ṣe kìíní o. Àná mi ẹ kú jòkó ẹ ṣeun mẹ́wàá ṣẹlẹ̀ ẹ ṣe mo dúpẹ́ tí mo pè yín tẹ̀dẹ̀ jẹ́ mi Ọlọ́run àmà pẹ́ yín náà ni. ẹ ṣe èèyàn bẹ́ẹ̀ èèyàn dáadáa ni àná gidi ni ẹ ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe wọnú ẹbí wa báyìí èèyàn níyìn. ẹ ṣe mo dúpẹ́ ẹ wo ọ̀rọ̀ pàtàkì kan mà ní mo pè yín sí kódà lórí ọ̀rọ̀ yìí ní ìsúnmọ́jú Bùsáyọ̀ ọmọ tuntun gbára mi yọ ọmọ tuntun fẹ́ máa ròdàn mi ẹ mọ̀ gbà mí kí Bùsáyọ̀ wá ń pè mí ṣẹ̀ṣẹ̀ pé òun nídìí májèlé tẹ́mi bá ń wá májèlé níjẹ́ kí ló fẹ́ fi májèlé ṣe ó lóun fẹ́ lo májèlé fún ọkàn kó kúkú pa májèlé irọ́ mi ò pààyàn rí o. ẹ má bìtọ̀ ọjà kù ó fẹ́ fi májèlé sínú oúnjẹ kọ̀ọ̀kan. ẹ wo ọkọ ẹ wo mẹ́. orí mi fò lọ ni àbúrò yín orí mi fò lọ nígbà tí àfi bíi pé mi ò gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn rí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ sí mi ẹ wo ọ̀rọ̀ ẹ̀rín mọ̀kànlélẹ̀ kì í máa ṣeré ó mọ̀ serious fún ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí. ẹ rí i pé mo rẹ́rìn orí ọmọ yín ti burú.
ẹ mọ̀ ṣe pé fún ẹ̀yin náà ṣàmọ́ tó wà ńlẹ̀. ẹ kọ́ lọ wá májèlé. ọlọ́mọdé orí rẹ burú. kò ní fi. wọn náà àti kò lè tún pé èèyàn kankan. audacity tó ní the god's audacity tó ní tó fi wá bá ẹ̀yin tẹ jẹ́ yẹ pé májèlé ló kù májèlé ẹ̀ jẹ́ físà tẹ̀fẹ́ bá ọ̀dà láti fi travel out ẹ sọ fún mi. ẹ wo. ok ó fẹ́ máa kíìlì àwọn èèyàn fún àbí. kò sápàyàn nínú ọ̀ràn mi. ẹ kó tẹ̀ tíráyẹ tẹ́ ẹ bá pa ilé tẹ́ fi sí ẹjọ́ pẹ̀lú ohun tó ń plan yẹn tó bá gbé bí ẹ̀mí èṣù ṣe wọnú ayé ọmọ ti yẹ lọ́wọ́ inú ayé tẹ̀yìn náà tẹ́ support yẹ tẹ́ conjunction tẹ́ ṣe collabo tẹ́ pọ́mọ ẹ̀ dànù kílẹ̀ bẹ́ẹ̀ bá sọ. èmi solution tá a bá máa wá sí ní kẹjẹ kíkẹ́ àjẹ nítorí àwọn fi pè yín torí kò yé mi àtìgbà tó ti sọ̀rọ̀ yẹn fún mi báyìí ara mi wá so ni mo wá fi lára balẹ̀ torí tí mi bá fi lára balẹ̀ kó mọ̀ tún gbàgbọ́ mi lọ kó má lọ gbégbékúgbélé lọ́wọ́ ọlọ́mọ yẹn kí n ló fún èèyàn lọ́rùn o. ọgbọ́n tá a bá máa wá dá sí torí ẹ̀ ni mo fi pè yín pé ká dá bí ọgbọ́n mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe gbogbo ẹ̀ lè wà níkàáwọ́ yín tẹ́ máa ṣe sí. mo lọ ti fẹ́ rí májèlé. èmi ò tiẹ̀ ní ọlọ́ọ̀ni jẹun fún yàn ní májèlé torí mi ò ń sapàyàn ìran mi ò pààyàn rí. ìgbà tí òun ti wá gbé pátá yẹn wá tọ́lọ́run ti jẹ́ kí ẹ̀mí ọlọ́run kó sínú ẹ̀yìn tí ẹ̀mí èṣù tẹ́ ẹ bímọ ọmọ yín tí ò jẹ́ kó gbógun nínú ayé ẹ̀mí tiyín náà tẹ́ ẹ fi wá ránṣẹ́ pé àwa èèyàn ọlọ́run tí mo fi wá jókòó síwájú yín báyìí ọgbọ́n tá a máa dá ń bẹ̀. àgbàrá àjò olóhùn ò ní léwu. onílé ni ò ní gbà fún. onílé ni ò ní gbà fún. I'm not grief for anybody. sọ̀rọ̀ mi yé èmi máa lọ arrange nǹkan bí ẹbu sọ̀rọ̀ mi yé tó bá ti wá di ọ̀la ẹ wà bá mi nílé èmi ò wá fún yín ní ẹbùn lẹ́lọ́ gbé bá ń lé pé májèlé rè o ọmọ fínú oúnjẹ fọkọ ẹ̀ díẹ̀díẹ̀ o ẹ̀yọ́nú dẹ̀ lẹ́bu tèmi fẹ́ gbé fún yín ẹ̀yọ́nú tí mò ń lò ní tí gbogbo ayé fi ń fẹ́ràn mi. mo ti mọ̀ pé tí n bá ti pè yín sí solution jáde látọ̀dọ̀ yín àmọ́ ẹ̀yin náà ẹ fi ọ̀nà lẹ̀ ẹ mọ̀ rìn gbẹ́ngbà mi lọ́rọ̀ yín ṣe mọ́ ń sú mi. ẹ já fèbólẹ̀ ní orí tàbí tàdé yìí ọgbọ́n tá a bá máa dá sí táwọn méjèèjì tá a jọ fi tán wọn sọ́nà tó dáa oníkẹjọ kan. torí mi ní ọmọ tá a sọ tẹnu mọ bọ́dọ̀ lẹ̀ òun fèsì káyìn lẹ́mú mi débi. òyìnbó pọ̀ ní nínú ọ̀rọ̀ yín òyìnbó pọ̀ òyìnbó sì lè yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. ṣé ẹ rí ọ̀rọ̀ ti débi tó lóògùn ti sàbàyè èmi náà ti múra lẹ̀. ẹ ṣeun. òun ni májèlé rè. ogun abẹ́nú gọ̀ǹgọ̀. gọ̀ǹgọ̀ ni tọ́mọ bá gbọ́ngbọ̀n kúkú ìyá ẹ̀ náà gbọ̀ngbọ̀n sí. bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́. tó sì yẹ́yìn tó yé mi náà pé kì í ṣe májèlé. ẹ̀yọ́nú burúkú. ẹ̀yọ́nú àgbàlá. ẹ̀yọ́nú àwọn àgbà tó láàrin ó mọ lọ sókè. irú ìyá báyìí ẹ̀ ní tètè kú àwọn ìyá dáadáa. ọlọ́mọdé ń dáràn. ẹyẹ gbà. ẹ ṣé mo dúpẹ́. ṣé ẹ bá ti wá dọ́dọ̀ rẹ̀ ẹ ń tọ́jú rẹ̀. ẹ finú báàgì ṣé ẹ bá ti dé ọ̀dọ̀ rẹ̀ ẹ kàrámọ̀ ẹ̀ fún ẹ dẹ́rù bà á ẹni májèlé ni o kó máa bù sínú oúnjẹ fọ́kọ ẹ̀ díẹ̀ bó bá ṣe ń bù sí oúnjẹ fọ́kọ ẹ̀ ọkọ ò sì mọ̀ kú díẹ̀ ẹ̀ẹ̀kan náà yóò bá kó pín. ẹ ṣé mo dúpẹ́. pé tó bá ti wá fi sí tán kọ́ fọwọ́ ẹ̀ o kọ́ rántí kọ́ fọwọ́ ẹ̀ o. kó tó jẹun o ẹ ṣé àwọn ọmọ àní lọ́jọ́ náà tẹ́ bá rí bí ṣe ń tu àfi bí ẹlẹ́gùn tí ìbá wa dárú ọgbọ́n kí n wá sọ́dọ̀ yín yóò lọ bò mí o. àwọn yìí ó sì lọ lè gbé tí ò ṣe tiẹ̀ lé lọ́wọ́ ọlọ́mọdé ń dáràn. ẹ má bínú ṣé ọkọ yín ni ọmọ ọlọ́fọ̀kànlélẹ̀ jọ. torí kò jọ yín rárá ìwà tí yín pẹ̀lẹ́ kùtù ni tó bá gba bòmí lọ tó lọ ṣe ohun tí ọ̀dà fábùrò mi. nǹkan lu náà bí yín pààyàn jọ pọ̀. ìwà àwọn ọmọ sí inú kọ́lọ́n kó ṣàánú wa kó gbà wá lọ́wọ́ wọn ni bàbá rẹ̀ náà níwà tútù ní bí àdàbà. olùn ti wá rí tiẹ̀ ẹ lọ bá a nítùbínú tẹ̀ ṣe bọ́mọ sọ̀rọ̀ ó ti rá o. kò gbọ́ o. ọlọ́run ló ní kẹ́ ẹ tètè wá. bẹ́ẹ̀ bá ti délé ẹ ṣàlàyé fún mi. tí n bá ti délé nísìn òun lọ lè pàwọ̀dà ń gbọ́dọ̀ rẹ̀ lọ nìyẹn n bá ti dọ́ọ̀dọ̀ ẹ̀ máa ṣàlàyé fún kódà máa kàrámọ̀ ẹ̀ fún ju
bẹ́ẹ̀ ṣe sọ yìí lọ èmi níjọba bòmí lọ ẹ ṣé mo dúpẹ́ àgbà yín ò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé tí n bá ti wá dé wọ́n wá jábọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. Màámi. Ọmọ mi èmi á wá ya apààyàn bíi títí ẹ èmi á gbé májèlé léwọ lọ́wọ́ wò ó oògùn ẹ̀yọ́nú ni mo gbé fún ọ tí gbogbo ayé ó ṣe mọ tọ́mù ṣe mọ yọ́nú sí ọmọ tó jẹ́ pé ó mú mi bí ìyá ni tí ò fi mi ṣeré rárá ọmọ alálùbáríkà. Enough is enough. Enough is enough totally. Are you alright? You are pardon. The lies is okay. Sọ̀rọ̀ mi yìí ó ń ṣe ọmọ o ẹ tó bá rí ọ tó rò pọ̀ mọ́ ni ó rí ìyá bí ọ. Yes. o lẹ tún sọ. ó rí ìyá bí ọ tó bá ń ka ẹni tí àwọn abiyamọ bíláyé abiyamọ kọ́ ló bí ẹ o sọ̀rọ̀ mi yọ ọlọ́mọ yẹn kárí kò sí dáadáa ẹ wo bí no ẹ jẹ́ kí ẹ ń ta ẹ o ẹ jẹ́ ẹ ń ta yín dáadáa o ẹ jẹ́ kí ẹ ń ta torí gbàgbé the time we want to say your lies I no interrupt. Ó ń ṣe ìyàwó dáadáa lọ́dẹ ọkọ. Dáàbò náà sẹ́wọ̀n kọ́ mọ̀sán ló máa ń kó gbogbo báyẹn. Ẹ jẹ́ ẹ ta yín o ẹ jẹ́ ẹ ta yín dáadáa to the by taste. Wọ́n bí bó ṣe wà yìí duty ẹ̀ ti tán nù lé. Bí mo ṣe duty ẹ̀ ó ti tán nù. Dáàbò náà ká sọ pé the real person I give you ó máa fi kílẹ̀ ọkọ ẹ̀ náà. Sọ́ọ̀nì kọ́kọ́ dànù. O de balance lórí kí o gbẹ̀mí lẹ́nu èèyàn o balance pé 1 over you are a totally responsible assassin. ẹ lè má mọ̀ bó ṣe come to our family now ó ti wà nù ẹbí wa ká arrange ìbọn fún ó máa pa anybody now. kò lè ṣe bẹ́ẹ̀ bàbá. a detect ẹ̀ nínú family tiwa torí pé ó fẹ́ wá ń sẹ̀ tó ẹgbẹ́ kò tí lọ́kọ̀ á kìlì gbogbo yín ní family house yín dára. bàbá ẹ ní sùúrù. kí ló fẹ́ fà rọ́bìsì bó ṣe wà yìí arrest my case. àtúnṣe la bá wa ẹ ní sùúrù. súnmọ́ ọkọ ẹ. tó bá súnmọ́ ọkọ ẹ bẹ́ẹ̀ yẹn tó bá súnmọ́ ọkọ ẹ kó súnmọ́ ọmọ tó ṣẹ̀dẹ̀ láti hospital. tó bá kúrẹ̀ bẹ́ẹ̀ yẹn máa pa ẹ sá tó bá kúrẹ̀ bẹ́ẹ̀ máa pa ẹ. ẹ fọwọ́ wá. báyìí nìkan mọ ìmọ̀lẹ̀ o ìlọ́wọ́ bá rẹ̀ fi yà ìlọ́wọ́ bá rẹ̀. inú burúkú ò ní bí i. ọwọ́ bí akọrin wọ inú ilé lọ. I know your room o. I know your room o. Máa wọ inú ilé yẹn máa kó gbogbo ẹrù bẹ́ẹ̀ star. Wọ́n ti arrange another lady fún. O stupid star. Ẹ wo ọmọdé mẹ́kọ̀ọ́ jẹ kó mọ̀ra lọ́wọ́. Bọ́n bá fọwọ́ tún bọ́ ọmọ wí, a máa fi tòsí fámọ́ra ni. Tí mọ́mí ọba jẹ́ responsible woman. Tell me now, tí ìyá ọba jẹ́ ìyá dáadáa, kọ́ wá bá mi kájọ plan. Ipe ọmọ yìí ti ń gbọ́wọ́ burúkú o. Kí la fẹ́ ṣe o, bàbá mi o? Kí ni plan wa o? Kájọ ṣe join together. Àwọn ni first candidate and a candidate too. Àjọ join together. A sọ̀rọ̀ pé báwo la fẹ́ ṣe. Àwa lọ pílánì ẹ̀yọ́nú gidi tó máa máa assist life ọkọ ẹ̀. A ní kí wọ́n gbé fún ẹ pé oògùn májèlé. If I want to arrange the real májèlé. Olóòtú níjà wá sí. Ó máa pa ọkọ ẹ̀. Káwa filẹ̀. Okay. Ó ti kó ìfẹ́ ti kó sẹ́nu. Ó ti nífẹ̀ẹ́ ara. Ẹ wò mí ìyá wa bó ṣe wà yìí. Ọmọ àlè ni. Ọmọ àlè gidi lọ́mọ yìí. Ọmọ àlè. Kì í ṣe bàbá ẹ̀kọ́ lẹ́bi fún. Kì í sọ wọn lé ẹ wò nílé bàbá rẹ̀. Àyíyànlè àtó bẹ́ẹ̀. Kọ́ ló ṣẹlẹ̀. Tó ń fi mi ya aya kílàsì yín lọ́rùn. Tí n bá bẹ́ accept ẹ̀ kó sì wà nù ilé bọ̀bọ̀ ẹ̀. Wàláì ó máa ráìtì ọ̀dà tìkì. Ẹ ló kéré jù ó máa ṣe. Ó bẹ́tà. Gbọ́ òní ṣe. Because ẹ̀mí ọmọ yìí ó wà ní lórí báàbù àyà. Ọlọ́run jẹ́. Ní láburú. You have to tell that to my undertaking too. Sọgbọ́n ọmọ òsè tí kókó báyẹ̀ wọ́n ní ọ̀sán undertaking.